Orúkọ Olúwa ló kẹ́ ọ. Orúkọ mi ni Evangelist Babátúndé Samuel. Ohun tí mo fẹ́ bá a sọ̀rọ̀ lórí lónìí ló dá lórí pàtàkì ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo. Pàtàkì ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo. Bíbélì jòdì mímọ̀ fún wa nínú Tímótì kìíní orí 6 ẹsẹ̀ 6. Ó ní ìwà bí Ọlọ́run àti ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwọ tó ń wò mí tó gbọ́ mi tó jẹ́ Kristẹni. Ọlọ́run rán mi sí ọ lónìí wípé kó o ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo. Wípé kó o ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ṣe pàtàkì nínú ohun gbogbo. Yorùbá bọ̀ wọ́n ní pé kò sẹ́ni tí Ọlọ́run ò ṣe fún. Àfẹ́ni tó bá sọ pé tiẹ̀ ò tó òun. Ìwọ tó ń wò mí tó jẹ́ ọmọ Ọlọ́run. O ò bá ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo. O ò bá jí kún gbogbo tó o ní kó tẹ́ Ọlọ́run. Torí bí yóò lè sọ fún wa pé a ò mú ohunkóhun wá sínú ayé. Ó dájú pé a kò sì ní mú ohunkóhun lọ. Níwọ̀n ìgbà tó ṣe pé a lè mú nǹkan kan lọ. Nínú gbogbo tá à ń ṣe làálàá tá à ń ṣe kìràkìtà lé lórí. Kò bá dára kó o ní ìtẹ́lọ́rùn nínú gbogbo. Kò bá dára kó jẹ́ kí ohun tó Ọlọ́run fún fún ọ lákòókò tó wà yìí kó tẹ́ Ọlọ́run torí pé ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì gidi gan. Àìní ìtẹ́lọ́rùn ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kó fi wàdùwàdù fa ohun tí ojú agbára rẹ̀ lọ. Àìní ìtẹ́lọ́rùn ló jẹ́ èèyàn mọ́ sóògùn owó. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́bìnrin tó ń ṣe aṣẹ́wó lónìí àìní ìtẹ́lọ́rùn ló tì wọ́n sí ìkóríta aṣẹ́wó tí wọ́n ń ṣe. Àìní ìtẹ́lọ́rùn ló ti ọ̀pọ̀lọpọ̀ wọn sí ìkóríta tó ń mú kí wọ́n máa fi ìdí wá ohun gbogbo tí wọ́n ń wá. Àìní ìtẹ́lọ́rùn lẹ̀. Àìní ìtẹ́lọ́rùn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́kùnrin kí ó dà sídìí okòòwò yahoo ṣíṣe. Àìní ìtẹ́lọ́rùn lẹ̀. Bí ìbá ti ní ìtẹ́lọ́rùn kò sóhun gbogbo tó lè wù kó ní kò ní ìtẹ́lọ́rùn. Bíbélì ti lè sọ fún wa nínú ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 15. Jésù wípé ká máa ṣọ́ra ká sì kíyèsára nítorí ojú kòkòrò. Ó torí pé ọkàn ènìyàn kì í dún nípa ọ̀pọ̀ ohun tó ní. Ọ̀pọ̀ ohun tá a ní kò lè tẹ́ wa lọ́rùn. Gẹ́gẹ́ bí ènìyàn, ọ̀pọ̀ ohun tí èèyàn bá ní kì í tẹ́ èèyàn lọ́rùn. Ìdí nìyẹn tí Bíbélì ṣe rọ̀ wá láti fi ìtẹ́lọ́rùn kún ìrìnàjò ayé wa. Nítorí pé tá a bá ní ìtẹ́lọ́rùn, a ò ní kọwọ́ bọ tí kò jẹ́ ká kọwọ́ bọ̀. Tá a bá ní ìtẹ́lọ́rùn, a ní fẹ́ wá fa ohun tí ọwọ́ wọ ò tó. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́ kábàámọ̀ lónìí nítorí ìwà àìní ìtẹ́lọ́rùn rẹ̀. Ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kún ayé òde òní. A rí pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run kí ló fà á tí wọ́n fi ń wọnú ẹgbẹ́ àìní ìtẹ́lọ́rùn ni. Àìní ìtẹ́lọ́rùn nípa iṣẹ́ àmì àti ìyanu èyí tí Ọlọ́run ń lò wọ́n fún. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn wọnú ẹgbẹ́. Ẹ rí pé lómi ọ̀run sọ pé mo fẹ́ káyé mọ̀ mí. Ibi tí mo fẹ́ lórúkọ, mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí. Kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run láyé máa mọ̀. Kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ní òní òkìkí. Kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ayé ò mọ̀ wárí fún. À ń pè àwọn kan ní minor prophet nínú Bíbélì. A rí pé àwọn ìyá ayé ò mọ̀ wọ́n lé. Ayé ò dá wọn mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wọ́n. Ọlọ́run sì mọ̀ pé òun ló rán wọn níṣẹ́. Ìránṣẹ́ náà ní nítorí iṣẹ́ àmì àti ìyanu. Pé dẹ́dẹ́dẹ́dẹ́ ni òun gbọ́dọ̀ ṣiṣẹ́ àmì àti ìyanu. Yóò torí ẹ̀ wọnú ẹgbẹ́ ayé. Yóò torí ẹ̀ lọ gba òkun. Tá bá wo inú ìwé mímọ́, kì í ṣe gbogbo àwọn tọ́lọ́run pè ìwé mímọ́ ló ṣe iṣẹ́ àmì àti ìyanu. Ọlọ́run pe Jòhánù ní tìbọmi. Bí Ọlọ́run ṣe pè tó, bí èrò ṣe ń wọ̀ tọ̀ tó, a rí pé Bíbélì kò sí àkọsílẹ̀ kan nínú Bíbélì pé Jòhánù ní tìbọmi ṣe iṣẹ́ àmì àti ìyanu. Síbẹ̀síbẹ̀ ó jíṣẹ́ tọ́lọ́run rán. Ó jíṣẹ́ tọ́lọ́run rán sí ayé. Nítorí náà ẹja ṣọ́ra fún ìwà àìnítẹ́lọ́rùn. Ìwà àìnítẹ́lọ́rùn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ débèbè ibojì. Ìwà àìnítẹ́lọ́rùn ti rán ẹlòmíì ní ọ̀run àrèmọ́bọ̀. Ẹja ṣọ́ra fún ìwà àìnítẹ́lọ́rùn. Ìwà àìnítẹ́lọ́rùn jẹ́ ohun tí ó burú jọjọ tó sì yẹ ká sá fún gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìlú ọba ògo èyí tó fẹ́ múrí bọ́ délé. Nítorí náà ẹja ṣọ́ra fún ìwà àìnítẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ó ṣe pàtàkì nínú gbogbo. Nígbà tá a bá rí jẹ, nígbà tá a rí jẹ, ẹja ní ìtẹ́lọ́rùn. Nígbà tí ohun tá à ń wá bá tẹ̀ wá lọ́wọ́, ẹja ní ìtẹ́lọ́rùn. Nígbà tí ohun tá à ń wá tí ò bá tẹ̀ wá lọ́wọ́, ẹja ní ìtẹ́lọ́rùn. Nígbà tá a bá gbàdúrà tá a bá tí ì resí, ẹja ní ìtẹ́lọ́rùn. Ohun gbogbo nínú ayé fúngbà díẹ̀ ni. Ohun gbogbo ni Bíbélì sọ pé àkókò wà fún. Olúwa yóò sọ gbogbo dáradára ní àkókò tirẹ̀. Ohun tó ò tí nílò ní tó bá ní sùúrù tó ti farabalẹ̀ pẹ̀lú Ọlọ́run wàá ní ọ̀la. Nítorí náà jọ̀ọ́ ó bí ọ ìwọ tó ń wò mí tó jẹ́ ọmọ Ọlọ́run ṣọ́ra fún ìwà àìnítẹ́lọ́rùn. Torí pé kí ni ìwà bí Ọlọ́run àti ìtẹ́lọ́rùn òun nìkan ló lè gbéni ró láyé. Òun nìkan ló lè mú kéèyàn ní ìsinmi ológo lórúkọ Jésù. Àti èmi àti ìwọ nínú eré ìje yìí lórúkọ Jésù ogun èṣù ní borí ayé wa. A ní fi wọ̀n wọ́n ra, a ní fi bàrẹ̀ àjọ ayé wa jẹ́ o.